Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. A dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. Igboho sà ó abadami nínú ìtàn Yorùbá, in the Yorùbá history of war, there is no warrior, kò sí jagunjagun kankan tó máa ń fẹ́ lọ sílùú Ìlọrin. àti sọ fọ́ṣà àti sọ gbogbo bí ọ̀rọ̀ bàbá la ṣe jẹ́ àti gbóṣà débẹ̀ kò sọ àgọ́ láwọn ti sọ tẹ́lẹ̀. bàbá wa ibà gbangba ẹ má sí ilẹ̀ Yorùbá, ẹ má sí ààfin ilẹ̀ Yorùbá kankan wọ̀ ẹ má ya wèrè o nígbà tójú ogun lé fún ẹ Yorùbá àríyìn o. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà ni màá máa dúpẹ́ fún ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀, àjọṣepọ̀ ò ní bàjẹ́. Etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbọ́ àbọ̀ lórí bí ó ṣe ń lọ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà àti lórílẹ̀‐èdè àgbáńláyé lápapọ̀. Nǹkan kan ṣẹlẹ̀ lásìkò yìí ní ilẹ̀ Yorùbá tí mo ní kí n sáré wá fi tó yín létí kẹ́ lè mọ bí nǹkan ṣe ń lọ, kí n lè update yín, kí n dẹ̀ tún fi apá kan inform yín táyé entertainment bá yọ máa entertain yín. Olóyè Sunday Igboho ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kwara and láti ọjọ́bọ̀ Thursday tí wọ́n ti wà ní ìpínlẹ̀ Kwara, oríṣiríṣi ló ń lọ ní agbègbè náà débi wípé àwọn èèyàn ń fi èròǹgbà wọn hàn látàrí ètò ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún wọn, àti wípé lápá kan inú àwọn ará ìlú yìí dùn púpọ̀ wípé àwọn gba àlejò olóyè Sunday Igboho. Lánàá ni mo sọ di mímọ̀ fún yín wípé olóyè Sunday Igboho fi ọ̀rọ̀ tó ń ṣe pàtàkì nígbà tí wọ́n kọ́kọ́ dé sí ìpínlẹ̀ Kwara, wọ́n fi àwọn ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì wọ́n fi léde tí mo dẹ̀ mọ́ wá sétí ìgbọ́ yín. Kò wá tán síbẹ̀, àwọn ará ìlú fúnra lára wọn, ká sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ẹ̀dùn ọkàn wọn délẹ̀ dáadáa. Ìhà tí wọ́n kọ sí olóyè Sunday Igboho fúnra lára wọn, àwọn náà wọ́n ti ń sọ láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ. Mo fẹ́ sọ dímọ̀ fún yín pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Gbogbo ìgbésẹ̀ tó yẹ kí olóyè Sunday Igboho gbé ni wọ́n ti ń gbé lẹ́yọ kọ̀ọ̀kan. Má kà fún yín kí n má bá òkú lọlé olóró. Ẹ bá mi ti bora bí aṣọ kí n máa mọ́ sétí bọ̀ yín. Ẹ wá gbọ́ o. A socio-political organization, the Kwara South Development, has thrown its weight behind Yoruba Nation agitator Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, pledging to provide intelligence and vital information to the Irewolede security network and other security agencies to end the wave of killings, kidnappings, and bandit attacks ravaging communities across Kwara South. Ohun tí wọ́n ń sọ níbẹ̀ ni pé ẹgbẹ́ kan wà tí ó jẹ́ wípé ẹgbẹ́ ìdàgbàsókè ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti ṣe àtìlẹ́yìn, ni wọ́n ti ṣe ìlérí pé àwa ti ṣetán o láti ṣe àtìlẹ́yìn fún olóyè Sunday Adeyemo tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho, tí wọ́n sì ṣe ìlérí síwájú wípé àwọn yóò pèsè gbogbo àwọn vital information, ojúlówó ìròyìn tí Irewolede security network àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn tí wọ́n need láti fi òpin sí ìwà ìṣekúpani, ìjínigbé, ìwà ìgbésùmọ̀mí, ìkọlù lọ́nà àìtọ́ èyí tó ń bá àwọn ènìyàn ní apá gúúsù ìpínlẹ̀ Kwara fínra. Ibi tí ibẹ̀ yẹn tó kọ́kọ́ gbìyànjú láti sọ fún wa ohun gangan nìyẹn. Ẹ jẹ́ n tẹ̀síwájú. The group said the people of Kwara South have endured years of violence, attack, abductions, killings, extortion by suspected armed Fulani bandits, lamenting that several communities have been deserted while farmlands have been abandoned due to persistent insecurity. Ohun tí wọ́n sọ lápá bẹ̀yẹn ni pé ẹgbẹ́ yìí sọ di mímọ̀ wípé ọdún sẹ́yìn ni àwọn ti ń fi ojú winá ìkọlù lọ́nà àìtọ́, ìjínigbé, ìpànìyàn láti ọ̀dọ̀ àwọn afurasí agbébọnrin Fulani.
tí wọ́n sì sọ débi wípé àwọn èèyàn wọ́n ti sá kúrò níbi oko wọn, wọ́n ti filẹ̀ látàrí ìṣòro ètò ààbò tí àwọn ará bíi ń kojú lọ́wọ́ àwọn ará bíi. Ẹ jẹ́ n tẹ̀síwájú. A wá sọ débi kan tí ó lápẹẹrẹ. Wọ́n ní Sunday Igboho arrived in Kwara State on Thursday. Mo sọ di mímọ̀ fún yín bẹ́ẹ̀ ṣáájú. Despite earlier warning allegedly advising him not to visit the state. Ní ọjọ́ àkọ́kọ́, wọ́n yànnàná àárín yẹn. Ẹ̀yin tí ẹ bá wo fọ́nrán mi àná, ẹ gbìyànjú kẹ́ lọ wò. Olóyè Sunday Igboho yànnàná ẹ̀ níbi ìpàdé wọn pẹ̀lú gbogbo àwọn èèyàn nígbà tí wọ́n kọ́kọ́ dé nìyẹn. However, according to the forum, the Kwara State government later assured him that he was free to visit as part of ongoing efforts to tackle the worsening security situation in the state. Ẹnu tí wọ́n fi sọ pé Adégún, wọ́n tún fi sọ pé Adéògún mọ́. Wọ́n ti yí ẹnu padà, wọ́n dẹ̀ sì fi nígbà yẹn ni wọ́n fi wá sọ di mímọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ibẹ̀ yẹn mò ń túmọ̀ fún yín o. Pé later wọ́n padà sọ di mímọ̀ pé olóyè Sunday Igboho máa bọ̀ fọkànbalẹ̀. Nígbà tó ti jẹ́ wípé láti wá bá wa kojú àwọn ìṣòro ètò ààbò náà ni máa bọ̀ ní olóyè Sunday Igboho pẹ̀lú èyí tí wọ́n sọ yẹn ni ọ̀rọ̀ yẹn fi jọra wọn. Ẹ wá gbọ́, in a statement issued on Friday by forum convener Ọbaṣọlá Ayọ̀mídé Ridwan through its secretary Ọláṣẹ́yìndé Olúwatóba, the organization expressed anticipation over Igboho's intervention, describing his visit as timely and necessary. Ṣẹ́gbọ́, ó ní ẹni tí ń ṣe adarí ẹgbẹ́ náà nípasẹ̀ akọ̀wé rẹ̀ Ọláṣẹ́yìndé Olúwatóba wípé àwọn fi èròǹgbà wọn hàn lórí bí olóyè Sunday Igboho ṣe fẹ́ bá wọn dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wípé ó bọ́ sí àsìkò timely ó dẹ̀ ṣe pàtàkì necessary. Ẹ jẹ́ n tẹ̀síwájú. The forum said the people of Kwara South were ready to work closely with the Irewolede security network by supplying credible intelligence that would aid efforts to flush out criminal elements from forests and communities across the region. Wọ́n ní àwọn ẹgbẹ́ yìí náà tún tẹnumọ́ sí iwájú pé sẹ́ẹ̀ Irewolede security network tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Kwara, àwa ti ṣetán láti fi ọwọ́ sowọ́pọ̀ láti fún wọn ní total support gbogbo ohun tí wọ́n bá nílò láti lé àwọn kọlọ̀nà sí ẹ̀dá yìí kúrò nínú igbó tí wọ́n fi orí pamọ́ sí àti ní àwọn agbègbè tí ọ̀rọ̀ kàn. According to the statement, the people have suffered devastating losses, including the killing of traditional rulers, repeated killings, and the destruction of livelihood. Wọ́n ní àwọn arábí yìí ti kojú oríṣiríṣi. Kódà wọ́n pàdánù ọba aládé. Ojoojúmọ́ ló fi ń jí wọn gbé. Wọ́n bà nǹkan wọn jẹ́. Ẹ wá gbọ́ lórí ọ̀rọ̀ àwọn ọba yìí, nítorí mo ṣe máa ń rọ àwọn ọba pé gbọ́dọ̀ àyìn ọba ilẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ dákẹ́ o. Gbogbo àtìlẹ́yìn tí ẹ bá lè ṣe fún olóyè Sunday Igboho ní kẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ jẹ́ n ka pàtì yìí fún yín. 2 of our monarchs were killed. Ọba aládé méjì, one was shot dead in his palace while another was killed by Fulani bandits in their den after about 20 million naira had been paid. Lára àwọn ọba méjì tí wọ́n pa, ìkan kú, wọ́n pa kan mọ́ ààfin, wọ́n pa kan sí ìgbèkùn àwọn agbésùnmọ̀mí yìí lẹ́yìn tí wọ́n gba 20 million naira wọ́n tún ṣekú pa. Our homes have been deserted, our farms have been abandoned, while family continues striving to raise ransom money to secure the release of their loved ones. Wọ́n ní gbogbo ilé àwọn ìpínyà ti wá okun àwọn làwọn ti kọ̀ sílẹ̀. Gbogbo mọ̀lẹ́bí ń gbìyànjú, wọ́n tiraka láti máa wówó ìtúsílẹ̀ ransom káàkiri láti yọ̀ǹda àwọn olólùfẹ́ wọn tí àwọn arábí ti kó sọ́dọ̀ tí wọ́n ti jí gbé. Mo lérò wípé ẹ̀ ń bá mi dé gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí. Nítorí ẹnìkan ló mọ̀. Àwọn arábí yìí tí wọ́n bá sọ wípé àsìkò tó fún àwọn láti gbòmìnira, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Tí olóyè Sunday Igboho bá sọ pé willingly láì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni pé òun fẹ́ ṣèrànlọ́wọ́ fún wọn, ṣé kò tó bẹ́ẹ̀ ni? Akálòlò wọn ti ń pe bàbá, àsìkò dẹ̀ ti tó kí bàbá náà dáhùn. Bó ṣe ń lọ, èmi sọ di mímọ̀ láti ìgbà tí olóyè Sunday Igboho ti wọlé tọ̀ wọ́n wá. Mo ti tẹnumọ́ wípé ìròyìn ayọ̀ ló wọlé tàn yìí wá, oríire ló wọlé tàn yìí wá yìí, ìtúsílẹ̀ òmìnira lọ́wọ́ àwọn arábí yìí ló wọlé tàn yìí wá. Ẹ jẹ́ n kà sí iwájú. Bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ yìí wọ́n fi orúkọ àwọn agbègbè tí ọ̀rọ̀ kàn gangan wọ́n fi léde. The forum listed several communities that have reportedly come under attack by armed bandits, including Eruku, Baba Shango, Omugo, Oreke, Okeode, Dofin, Odo Ashe, Aleoro, Olayinka, Babanla, Ṣẹ̀rántí, Awere, Ọ̀wà Onire, Abẹ́ Ṣàgbẹ́, and many other settlements across Kwara South.
It further disclosed that insecurity had also affected traditional institutions in the region. Mo mú wá nígbà kan wípé àwọn ọba aládé bíi 30 something ni wọ́n ti fi lò sílẹ̀, wọ́n ti sá lọ síbi tí ààbò ti dájú. Ní apá gúúsù ìpínlẹ̀ Kwara ní gbogbo nǹkan wọ̀nyí ti ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n round up. Between last year and this year, 2 of our royal fathers were abducted. They regained their freedom only after huge ransom were paid, the group stated, recalling previous public demonstration against deteriorating security situation. The Kwara South Development Forum said residents had been discouraged from protesting despite continued killings and abduction. Tabade wo nítòótọ́ àwọn arábìnrin wọn ṣe ìwọ́de wọn fèròǹgbà wọn lóríṣiríṣi wọn ké sí ìjọba. Tẹ́ bá rántí nígbà tí wọ́n kí olóyè Sunday Igboho káàbọ̀ nínú gbọ̀ngàn yẹn, arábìnrin kan tó kéwì òun ni wọ́n ṣekú pa ọkọ rẹ̀ tó ń sunkún, kódà mo gbé fún akọni lárábìnrin yẹn nítorí wípé òun ló ké gbàjarè àtàwọn èèyàn kankan wípé agbọ́n pé ẹ fẹ́ sọ pé kó má wá. Arábìnrin yìí sunkún, ó gbàgbọ́ nínú ohun tó lóyè Sunday Igboho gbé dání. Ẹ jẹ́ n tẹ̀síwájú, mo kí arábìnrin yẹn o. Ẹ jẹ́ n tẹ̀síwájú. We were warned not to stage any protest despite killing and kidnapping of our people. However, we went ahead to protest and demand the immediate release of our people. Our region has become a hot spot for Fulani bandits who continue to terrorize our people and communities, they said. Wọ́n ní oníkàwọn máa ṣe ìwọ́de ṣùgbọ́n àwọn ọwọ́ tó bá ń dún ní èèyàn kì í fi sí abẹ́ aṣọ. Àwọn ṣe ìwọ́de yẹn pé sẹ́ẹ̀ àwọn èèyàn wọ́n bá wa fi wọ́n lẹ̀. A lè dúró kí àwọn èèyàn wà nínú ìgbèkùn. Gbogbo nǹkan wọ̀nyí ó dá lórí bí olóyè Sunday Igboho ṣe àbẹ̀wò sí wọn tí wọ́n dẹ̀ ń fi èròǹgbà wọn hàn. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. The forum declared that the people are determined to bring an end to the insecurity that has crippled economic and social activities in the area. Ẹ gbọ́ gbogbo agbègbè yẹn ló ti dáwóró, ètò ọrọ̀ ajé wọn ó ti dẹnu kọlẹ̀. Ẹ gbọ́ gbogbo ẹ̀, ẹ̀rí ń bẹ. The end has come. Wọ́n ní òpin ti dé to all this insecurity in our region. We are ready to provide information to the Irewolede Security Network and to every security agency that is genuinely prepared to fight the bandits. The statement said, we appreciate Sunday Igboho, Chief Sunday Igboho, for his resilience and his prompt decision to visit Kwara South in order to help end the insecurity confronting our people. Wọ́n náà wọ́n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olóyè Sunday Igboho bó ṣe ṣe ìpinnu láti wá ràn àwọn lọ́wọ́ ní agbègbè ìpínlẹ̀ Kwara níbi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀. The group maintained that lasting peace in Kwara South would require collaboration between the local communities, security agency, and volunteer security outfits, insisting that the residents. Okay, lápẹ́ ibi tí yẹn fẹ́ gbìyànjú láti parí sí nìyẹn. Mo mọ̀ pé there's more to it. Mo ń sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí láti jẹ́ kí ẹ mọ bó ṣe ń lọ. Update ni. Etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbọ́ àbọ̀ ní gbogbo ohun tí mò ń ṣe yìí kẹ́lẹ́ mọ̀. Ẹ jẹ́ kí n tún fi tó yín létí pé bí olóyè Sunday Igboho ṣe wà ní ìpínlẹ̀ Kwara, Ìbà Gani Adams náà àwọn náà ń bẹ ní Àkókó ní ìpínlẹ̀ Ondo. Kí làwọn náà ń ṣe? Àwọn náà ń gbìyànjú láti sọ ọ́ di mímọ̀ pé mo rí wọn sọ pé wọ́n ṣe àbẹ̀wò sí Orímọládé. Àwọn ibì kan àwọn náà ṣe Ìbà Gani Ọ̀nà Kakanfò àwọn náà ṣe àbẹ̀wò sí àwọn ibì kan ní ìpínlẹ̀ Ondo. Àwọn náà wà ní tọ̀ ẹ̀ka sọ pé àwọn náà wà ní tọ̀. Àwọn tọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe kíni, ẹ bá wa jẹ́ kó so èso rere. Ìbà Gani Adams, ẹ má jẹ́ kí ó di wípé ẹ bá dé ẹ̀yin náà tún ní ṣe kankan. Ìlara ní kí ẹ lọ pátì. Nobody is fighting with you. Ẹnikẹ́ni olóyè Sunday Igboho ò bá ẹnikẹ́ni jà. Gbogbo nǹkan táwọn ọmọ Yorùbá ń sọ tí wọ́n fi ránṣẹ́ sí yín, àwọn ìwà kan èyí tẹ́ ń wò tẹ́ fi ń takò àwọn ìgbésẹ̀ tí olóyè Sunday Igboho ló ń bí gbogbo àwọn ọ̀rọ̀ yìí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ láàrin Yorùbá sí Yorùbá. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn èèyàn fi ń jáde fún Ìbà Gani Adams. Ẹni tá a fi jẹ́ oyè àwòdì tó wá di wípé ó dẹni tí ò lè gbé adìyẹ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni à ń tún fi ń tó yín létí. Olóyè Sunday Igboho rí tí wọ́n rò sincerely, kò rí tí wọ́n rò. Kò rí tí wọ́n rò. And now we need total concentration. Total concentration la need lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ má jẹ́ ẹ jẹ́ ká tẹ̀gbé ìjà ìlara yẹn, ẹ jẹ́ ká gbé tì sápá kan. Mo mọ̀ pé nínú òfin nínú ọ̀la ọmọ Pandoro máa dàgbà.
èyí tó lóye Sunday Igboho bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Kwara á parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà ẹ rí àwọn expression joy expression ẹ rí ìdùnnú yẹn láàrin àwọn ọmọ onílùú wípé yes ó dà pé ẹni yìí ti ṣe tán ẹ rí àwọn ìyá yẹn bó wọ́n ṣe ń ṣe àdúrà ní mẹ́sàn-án mẹ́wàá so mi fẹ́ fọ̀rọ̀ yìí gùn àwọn aráàlú yẹn wọ́n ṣe kíni wọ́n fi èròǹgbà wọn hàn àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìtẹ̀síwájú àbẹ̀wò olóyè Sunday Igboho ní ìpínlẹ̀ Kwara tí mo fẹ́ jẹ́ kẹ́ fojú ara yín rí kó má dàpọ̀ amúlòrè fèsì báwọn ẹgbẹ́ kan ló sọ eléyìí àwọn èèyàn kan tó jẹ́ onílùú interview tí wọ́n ṣe pẹ̀lú wọn ẹ̀yin náà ẹ gbọ́ wípé àwọn arábì wọn ti fi ojú la so many things ẹ máa gbọ́ fúnra yín mo kí gbogbo àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tí wọ́n kọ́ wọn pẹ̀lú olóyè Sunday Igboho tó fi mọ́ Mr Wisdom àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ kú iṣẹ́ àwa máa polongo ẹ̀ nítorí àmọye ohun tẹ̀ ń ṣe àní dákẹ́ kí ilẹ̀ Yorùbá lè ní àlàáfíà tó lọ́rin ni tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody láì dènà pẹ̀lú ọ̀yà ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn níbi tí àwọn arábì ti fi èròǹgbà wọn àti bí gbogbo ẹ̀ ṣe lọ ní ìpínlẹ̀ Kwara ó ń tẹ̀sí ọwọ́ wájú gbogbo ohun tí ẹ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section ẹ má gbàgbé láti like láti subscribe kẹlẹ́ bá mi pín káríkárí nítorí àwọn èèyàn gbọ́dọ̀ mọ bí ó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Kwara àti nípa olóyè Sunday Igboho ọ̀yà ẹ jẹ́ ká lọ gbọ́ láti ẹnu àwọn ará ìlú ẹnu ọlọ́fà láti gbọ̀n bọ̀tà. A dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho Igboho sà ó abadami nínú ìtàn Yorùbá in the Yoruba history of war there is no warrior kò sí jagunjagun kankan tó máa ń fẹ́ lọ sílùú Ìlọrin no warrior among Yorùbás that is always delightfully to go to Ìlọrin Kwara State for the past 10 years now 20 years there is no Yoruba group that have a stand in Ilorin or Kwara State that can go to Ilorin or Kwara State. But something happened. A brave man, a warrior. Mo máa ń sọ ojú kọ́ ni gíran, ọkàn ni gíran. Ọkàn ni gíran. Igboho, the CEO, the Grand Commander of Irewolede, Igboho sir, went to Ilorin. Ó lọ sí Ilorin, ó dẹ̀ dé láyọ̀ àtàlàáfíà. Bẹ́ẹ̀ ni kò sí àwọn jagunjagun lẹ̀ Yorùbá. The only Ààrẹ Ọ̀nà Kakanfò that went to Ilorin is Afonja, and he died there. Ilorin is a Yoruba settlement. Ilorin town, Ilorin city is a Yoruba settlement. 70% there speak Yorubas. Yes. But because of the closeness to the north side, the Fulani have almost taken over the place. And they were saying, no Yoruba people no warrior in Yoruba can come there. Igboho was there yesterday. Yes. And he even visited the palace of Igama of Kwara State. Igboho, we all bless you. We all appreciate you. Olóyè Sunday Igboho, he went there. It's a land no Yoruba warrior can touch for the past 60 years. Yes. I have never seen any warrior or any group volunteer fighter warrior leader that have been to Ilorin. Yes. For almost of my 10-15 years in OPC, we have never had NCC meeting in Ilorin. We have never had NCC meeting in Ilorin. Who dare you? But Igboho went to Ilorin with the welcome warriors and they came back successfully. Igboho, thank you. Baba Tinubu, we are begging you. If it is that only thing you can do for us, let Yoruba claim Ilorin back. Please. Bàbá wa yí bá gbangba ẹ má sí ilẹ̀ Yorùbá ẹ má sí ààfin ilẹ̀ Yorùbá kankan wọ̀ ẹ má ya wèrè o nígbà tó ju ogun lé fún Yorùbá àríyìn o ṣe rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àsinmi fún báńdíìtì àsinmi pé à ń jiyàn gbé gbogbo àwọn èèyàn tí ń tráfù nọ́mà báyìí nísìn àsinmi díẹ̀ nígbà tó máa ké ti gbégbé sí Akin ẹ ti ẹ má sí ìrìn dí Ògbómọ̀ṣọ́ ti wà nígbà tó gun ń ja Ògbómọ̀ṣọ́ tó Ògbómọ̀ṣọ́ wà náà wàhálà àárí o ẹ má wá ààfin wa àáyẹ̀yẹ́ yín bíi Tìmọ́tì ọ̀dà. ṣé wọ́n wà á dúpẹ́ ni. àwọn apá títẹ̀ ń lọ náà ni ẹ má lọ o ẹ má ya wèrè o
bẹ́ẹ̀ bá wá Ògbómọ̀ṣọ́ wa àbàyẹjà o ẹ má wá ààfin bàbá ẹ fi sọ́hún wálẹ̀ pẹ̀lú Sunday Igboho. ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá àwa ti yí ọkọ̀ Sunday Igboho padà ń tiwa King Sunday Adéyẹmọ. akínkanjú nù ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bá wa fàdúrà ràn lọ́wọ́ kọ́lọ́ ọmọ kanjú pa tọ́lọ́ ń bá kanjú tọ́ba tí ọmọ Adéyẹmọ bá kú nǹkan ṣe Yorùbá o. àwọn ìkànnì wa náà nù ìkànnì Yorùbá tá a gbójú lẹ́nu o ọlọ́mọ fi kú pátá wa náà. ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá àwa ti yí ọkọ̀ Sunday Igboho padà ń tiwa. lọ́wọ́lọ́wọ́ báyìí. àwa ti fún lóyè tuntun àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni King Sunday Adéyẹmọ Igboho sa. King Sunday Adéyẹmọ Igboho sa ti ní àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá fún olóyè Sunday Igboho. tàbí dalọ́lá. ṣé ẹ wá rí ẹ̀yin bàbá wa tẹ́ ẹ jẹ́ ọba lórí ìtẹ́ afẹ́kẹ́ ẹ foríkorí báyìí kẹ́ ẹ jókòó ẹ bá wa fún ní oyè kan tó gbádùn. ẹ fi kolúkù. ẹ bá wa fún lóyè kan tó gbádùn dáadáa tí ó mú ìwúrí wá fún láti máa jí gìrì sí gbogbo nǹkan èyí ò bá wọn. bàbá wa Ìbà Gbàngbà. Ìbà Gani Adams. Ìbà Gani Adams. ààrẹ rí àwa kí yín o. ẹ má sí ilẹ̀ Yorùbá ẹ má sí ààfin ilẹ̀ Yorùbá kankan wọ̀ ẹ má ya wèrè o. ẹ má débẹ̀. nígbà tójú ogun lé fún ẹ Yorùbá àríyìn o. ṣe é rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àsinmi fún bandits àsinmi pé à ń jiyàn gbé gbogbo àwọn èèyàn tí ń tráfù nọ́mà báyìí nísìn àsinmi díẹ̀ nígbà tó máa ké ti gbégbé sí àkín. bẹ́ẹ̀ni. ẹ má wálẹ̀ ẹ ti ẹ má sìnrìn bí Ògbómọ̀ṣọ́ ti wà. kí lẹ fẹ́ wá sí ni kí ni ń bọ̀ àṣẹ. bó ti ẹ jẹ́rìí bàbá sọ̀hún. kí ni ń bọ̀ àṣẹ ni. kábíyèsí Ọláoyè Orúmọgẹ̀gẹ̀ kẹta kábíyèsí orí bàbá yẹn pé nígbà tó gun jà Ògbómọ̀ṣọ́ tó Ògbómọ̀ṣọ́ wà náà wàhálà àárí ọ ẹ má wá àfin wa ààyè jẹ yín bíi tìmọ́tì ọ̀dà. ṣé wọ́n wà á dúpẹ́ ni ṣé wọ́n bọ̀ á dúpẹ́ ni ọpẹ́ kínní ìṣàtúnṣe òjèrè. àwọn Ògbómọ̀ṣọ́ àwa burú díẹ̀ o. à ń kara lọ́wọ́ báyìí. ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́ sì ní ẹnu wa kò. bẹ́ẹ̀ni. gbogbo ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́ ẹnu wa kò bẹ́ẹ̀ bá wá Ògbómọ̀ṣọ́ wa àbàyẹjà o ẹ má wá àfin bàbá ẹ fi sọ́hún wálẹ̀ pẹ̀lú Sunday Igboho. bẹ́ẹ̀ni. ẹ ti gẹ́tì báwọn gbogbo ẹ̀yin ilẹ̀ Yorùbá àfin tẹ́ ẹ bá lọ ilẹ̀ Yorùbá ẹ mójú ẹ máa lọ wò ó ẹ lọ wò ó àwọn sí èrè ń bí bẹ́ẹ̀ ẹ má dé ọ̀dọ̀ àwọn ọba wa ilẹ̀ Yorùbá àwọn apá títẹ̀ ń lọ náà ni ẹ má lọ o ẹ má ya wèrè o. ẹ dákun. ẹ bá mi sí ẹ̀rẹ̀ kọ́kàn wọn la kò sí ní tí ó ṣẹlẹ̀. ìyá ẹ káàárọ̀ kí lorúkọ yín. Hafsat Odúníyì kí ló ṣẹlẹ̀ nínú ìlú ìtawà yìí. àwọn bandits ni wọ́n wọ ìlú ní ọjọ́ 11 oṣù kejì bàtà wọ ìlú. nínú ọdún tá a wà yìí. nínú ọdún tá a wà yìí bíi aago 8 ó kù ìṣẹ́jú 15 lálẹ́ ni wọ́n wọlé bí wọ́n ṣe wọlé wọ́n gba sáìdì ibi tí wọ́n ti pààyàn wọ́n gbà wálé wọ́n fèsì ẹni tí òǹdòkó tiẹ̀ oúnjẹ lọ́wọ́ àwọn 3 ni wọ́n ṣe fèsì ẹni yẹn nu tí wọ́n yìnbọn sí àwọn yẹn so àwọn méjì tó kù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn náà escape ilé títí wà ní wọ́n gbà bí ìwọlé ọ̀nà méjì ni wọ́n gbà wọ. wọ́n tóbi mélòó. àwọn 6 ni. làwọn bandits yẹn ṣàgbàlagbà ni wọn àbọ̀dọ̀. èmi ò rí wọn àwọn tí wọ́n rí wọn ṣé Yorùbá ni wọ́n pè wọn àbẹ́yàwó ni wọ́n. ìyàwó onílé yìí wọ́n gbé lọ ẹni tó pa wọ́n gbé ìyàwó ẹ̀ lọ ìgbà tí ìyàwó rẹ̀ wá dé tí wọ́n rìlíìsì ìyàwó ẹ̀ ló wá sọ fún wa pé àwọn tó wà ń bẹ̀ pé àwọn Yorùbá wà àwọn Fúlàní wà nù wọn. àwọn Yorùbá náà wà ń bẹ̀. àwọn Fúlàní àti àwọn bíi bòròró kò sí Yorùbá ń bẹ̀ àwọn Fúlàní àti bòròró náà wà nù. ni wọ́n wà nù wọn. bẹ́ẹ̀ni. ṣé owó ni wọ́n wá fi ṣe ẹnìyẹn lẹ̀ nàbí. owó ni. ẹ̀yin ìlú lẹ dáwó jọ ó tó èlò. owó tán gbà mi ò mọ̀ nípa owó tán gbà sá. ṣùgbọ́n pọ̀ púpọ̀ díẹ̀. wọ́n gbọ́ owó náà lọ fi gbẹ nìyẹn. so ìlú tí wọ́n ń kí lórúkọ ìlú yìí. Ọba Ìsìn ní Kwara State ẹ ṣé ẹ ṣé àdúgbò. bẹ́ẹ̀ni mi tọpẹ bẹ́ẹ̀ni. bàbá kí lórúkọ ìlú yìí. Ọba Ìsìn. Ọba Ìsìn kí ló dé tí gbogbo ìlú dákẹ́ rọ́rọ́ báyìí. àwọn kìlá wà ló lé wa jáde. báyìí lọ ti lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ so gbogbo àwọn òkè ń bí ní sí kò tẹ̀yìn àti báyìí ti dé tó wá kó wa ń jọ sí ó ní àwọn èèyàn lọ tí wọn ò darí wálé mọ́. Ọba Ìsìn àti tó gbà o. nínú oṣù kejì. ọjọ́ kọkànlá oṣù kejì. wọ́n kó tó èèyàn mélòó. pápá náà ni. èèyàn mélòó. ẹnìkan náà ni wọ́n pa. wọ́n wá kó àwọn yòókù lọ. wọ́n wá mú ìyàwó ẹnìyẹn lọ so àwọn ọdẹ wa jáde lọ́jọ́ ọ̀hún ni àwọn báńkì yẹn bá sá lọ. àtìgbà ẹni ló wá ti tú. bẹ́ẹ̀ni o. kí wàá lọ fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Kwara ṣe fún yín. wọ́n ti lọ ọ̀rọ̀ ìrìpọ́ọ̀tì náà wọ́n ní kán ràn wá lọ́wọ́ náà ni àwọn olùkàkà tá a ṣe kán ràn wá lọ́wọ́ náà ni àlẹ́ agbára kankan kán ràn wá lọ́wọ́ náà. gbogbo bí kò sí. gbogbo ẹ̀yìn báyìí kò séèyàn bẹ́ẹ̀ o
ẹ̀yin mélòó ló wá kù nínú ìlú nìsín. gbogbo àwọn agbolé yìí agbolé gbogbo agbolé pátápátá. bẹ́ẹ̀ni o wọ́n padà sí ìlú ọ̀padà. kí lorúkọ ìlú yìí. ọba ìsín nípínlẹ̀ Kwara. ojú ọ̀tá ni. ìgbà iná lẹ́nu ìyá ìjòkó náà fi kúrò ibi tí wọ́n ti kúrò nísàlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti jáde. látìgbà yẹn nílùú ti wá dá. tẹ wá lè lóko. kódà oṣù kẹrin tí mo ti lóko ni mo kàn ní kí n lọ wo bẹ̀ fúrí lónìí ẹ̀sẹ̀ lé ní oṣù kẹrin tá a ti lè lóko ni ìsókò yìí lọ fẹ́ free body. kábíyèsí ìlú ńkọ́. wọ́n wà ní. wọ́n wà láàfin. bẹ́ẹ̀ ni ta ẹ̀rí wọn àbí. kí ló kílẹ̀ kórúkọ ìlú ìbò. ọba ìsín. Kwara Sunday Igboho pẹ̀lú àwọn èèyàn ẹ̀ pẹ̀lú àwọn security irú ẹkùn wọ́n ti ṣetán báyìí láti lọ gba àwọn Kwara sílẹ̀ gbogbo ọmọ Kwara kan wá ta ẹ kú oríire Sunday Igboho tọ́ka ń dù Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ yín o ẹ máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ o pẹ̀lú ògo Ọlọ́run ẹni kú sọ́nà pẹ̀lú ògo Ọlọ́run apá ọ̀tá apá Fúlàní ò ní ká yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọlọ́tẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ fẹ́ kí ìlú ìdá tẹ́fẹ́ kí Fúlàní kí wọ́n gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa tán sójú yín ti wá já báyìí láti ọjọ́ tí Sunday Igboho tó ti ń jà fún Yorùbá àtijọ́ yẹn ni àwọn Fúlàní àwọn bá nìkan ti ń tọ́lẹ̀ díẹ̀díẹ̀ because Sunday Igboho nìkan ni èèyàn tó wà nílẹ̀ Yorùbá yìí tó ṣe pé wọ́n ń bẹ̀rù a máa rí àwọn ẹlòmíì tí wọ́n lágbára ju Sunday Igboho lọ tí wọ́n jáde àwọn tó lógùn tó lágbára ju tó lówó tó nífọ̀ tó lè kọ́nà ju Sunday Igboho lọ wọ́n wà bọ̀ tí wọ́n jáde wọ́n lẹ̀ bọ̀ Sunday Igboho pẹ̀ òun nígboyà tí ó bá tẹ̀ lógùn ìgboyà tó ní gan ó jáde síta pé òun fẹ́ gbọmọ Yorùbá lẹ̀ gbọmọ Yorùbá lápapọ̀ a kú oríire pẹ̀lú ògùn Ọlọ́run ogun tó ti ń ṣẹ́ yìí Ọlọ́run jẹ́ kó borí mọ́ pẹ̀lú ògùn Ọlọ́run bá a túbọ̀ bá a ṣẹ́gun àwọn bandits àwọn Fúlàní àwọn tó ń kidnap yìí àwọn pààyàn yìí Ọlọ́run bá a ṣẹ́gun Ọlọ́run bá a mú ọ pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ọmọ Yorùbá náà tọ́sọ́pamọ́ sí kọ̀rọ̀ ní gbangba tọ́fẹ̀ẹ́ kí Yorùbá tọ́fẹ̀ẹ́ kí kó lè lọ síwájú tọ́fẹ̀ẹ́ kí Fúlàní kó gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wọn Ọlọ́run bá a mú wọn o gbogbo ẹ̀yin lẹ́nu gbogbo ẹ̀yin ọ̀tá Sunday Igboho alpha níbo lẹ wà gbogbo ẹ̀yin tẹ̀ ń já pátá ẹ̀ẹ́dẹ́ni gọ́ọ̀mẹ̀ntì ò sáyìn gọ́ọ̀mẹ̀ntì ò fún yín lọ́wọ́ kí wọ́n lọ ni alpha níbo lẹ wà ẹ̀yin lóore kí gọ́ọ̀mẹ̀ntì kan tó sáyìn kẹ́ tó máa jà kí gọ́ọ̀mẹ̀ntì kan tó ní kí Sunday Igboho kó go ahead Sunday Igboho ti fara jìyà ẹ̀yin ò jà pitipiti ẹ̀ ṣe anything ẹ kò wá ń bì kan ẹ̀ retí gọ́ọ̀mẹ̀ntì kan wá fún yín lówó kẹ́ tó lè jà fún Yorùbá ẹ̀ retí owó Sunday Igboho ò retí owó ó ti ń jà tipẹ́ kí bàbá Bọ́lá Tinubu kó tó sáyìn Sunday Igboho kó tó sáyìn irú ẹkùn Sunday Igboho ti ń jà látàyè Buhari nǹkan tó fà á nìyẹn táwọn DSS tó ṣe lọ ka mọ́lé torí pé ó ń gbèjà Yorùbá títí ẹ̀yin OPC ẹ kọ́ lọ jà náà ẹ lọ jà ẹ̀yin náà ẹ jà fún Yorùbá kí gọ́ọ̀mẹ̀ntì kan rákìtìyàn yín kó tó lè sáyìn ẹ jà ẹ wà nù lé èyí tí gọ́ọ̀mẹ̀ntì kan wá bá yín kó gbowó wá fún yín gọ́ọ̀mẹ̀ntì ò kì í ṣàpà gọ́ọ̀mẹ̀ntì gbọ́n jù yín lọ Sunday Igboho nìyẹn ó ti jìyà ó ṣẹ̀ wá ń jọrọ̀ eléyìí tó ṣe kò ń ṣe fíìmù o kò ṣe pé wọ́n àti ẹ̀ kì í ṣe pé ṣe rí bó ṣe ń wọlé nìyẹn ṣe rí àwọn mọ́tò ṣe rí convoy bó ṣe ń wọlé sí Kwara life and direct ó ti wà Sunday Igboho ti wà Kwara wọ́n lè ti ṣe kíni wọ́n lè ti bá sọ̀rọ̀ ẹ máa rí tó pa ẹ̀yin ọmọ Yorùbá tínú yóò dùn bí Sunday Igboho bó ṣe ń jà fún Yorùbá kí lẹ fẹ́ gbànú ẹ̀ kí ni géènì yín kí ni èrè yín ṣé àwọn Fúlàní àwọn bandits yẹn ṣé wọ́n ń fún yín sálárì tí wọ́n ń fún yín lówó ni àbẹ́yìn lẹ̀ ń fún àwọn Fúlàní ẹ̀yin lẹ̀ ń fún ọlọ́wọ́ bó ṣe ń jà òyìn gbé nílẹ̀ Yorùbá kí ni wàhálà yín ẹ̀rín èèyàn tó ń jà fún Yorùbá ẹ̀dẹ̀ ń bínú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bínú ẹ̀ lọ́lọ́run ṣe ń gbé lékè bẹ́ẹ̀ ṣe ń bínú Sunday Igboho Ọlọ́run tún gbé sókè ní àwọn èèyàn tún láìkẹ́ ẹ̀ sí ẹ̀yin wo Kwara tán ní kò lè wọ̀ gọ́vnọ̀ Kwara state tí wọ́n fún ní àpúfà pé kó wọlé nísìnyí ó ti wọlé báyìí sìn ẹ̀yin ò rí pé pẹ̀lú ìfẹ́ ni àwọn èèyàn fi ń bá Sunday Igboho lò ọlọ́ gbogbo ẹni tẹ́ wà ń di ọ̀rọ̀ Yorùbá tẹ́jẹ́ kọ́ máa jí Yorùbá gbé tẹ́bẹ̀ kí Yorùbá kọ́ ní lọ síwájú Ọlọ́run máa mú ilẹ̀ kọ̀ọ̀kan àṣírí máa tú pẹ̀lú ògo Ọlọ́run Sunday Igboho Ọlọ́run máa kún yín lọ́wọ́. ìlú wo la wà yìí. Ọ̀wá Onírè níjọba ìpínlẹ̀ wo. ìpínlẹ̀ local government Sàárẹ̀ nípínlẹ̀ Kwara kí ló ṣẹlẹ̀ nílùú tá a wà yìí. òjò tí ìṣẹ̀lẹ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ọwọ́ alẹ́ bíi aago 7 àwọn bandits yìí lọ kóra wọn bíi 100. 100. bẹ́ẹ̀ni wọ́n sà wá sọ ìlú ìdóòrì ká bó ṣe pọ̀ tó wọ́n lọ dàrẹ́sì sí ilé ọba ibẹ̀ ni wọ́n ti ń yìnbọn ní akọlákọ lọ́jọ́ yẹn lákọlákọ tí wọ́n yìnbọn àwa tá a jẹ́ security lọ́jọ́ yẹn kódà fẹ́ẹ́lẹ́sì tí mo ní kí n mú mi ò rí mu lọ́jọ́ yẹn torí ó bá mi lógìgì ní fíìmù mo kàn wọlé mò ń jáde ká tó wí ká tó fọ̀ wọ́n ti ṣiṣẹ́ wọn ti kó èèyàn méjì lọ ní ọba. nílé ọba gángan. bẹ́ẹ̀ ni wọ́n ti pààyàn yánmọ́yánmọ́ so wọn àti ẹ̀jẹ̀ ká rí ẹni tì mú wọ́n kàn kí wa bẹ́ẹ̀ àtẹ̀yàn sáà kí wọn máa di ẹ níjọ́ kejì báyìí báwọn ìlú ṣe ń bẹ̀rẹ̀ ń jáde nìyẹn. èwo ni wọ́n ń pè bẹ́ẹ̀. mo ní ọjọ́ kejì àwọn ìlú bá ń sá. àwọn ìlú ń sá. bẹ́ẹ̀ ni àwọn ìlú sá ń sá. èèyàn mélòó náà pàjọ́ tá à ń sọ̀rọ̀ yìí.
àbá bá àwọn èèyàn tó mẹ́ta wọ́n pa ẹnìkan lọ́jọ́ yẹn àmọ́ àwọn tó fara gbọ́ta sì pọ̀ lọ́jọ́ yẹn so wọ́n kó gbogbo ẹrù ọjà lọ́jọ́ yẹn wọ́n rú lọ nínú igbó àti àwọn tí wọ́n ti ń jí gbé lóko tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tá a tètè máa lọ́rọ̀ so àwọn tí wọ́n ti jí gbé yẹn gan sì pọ̀ wọ́n sì tó bí àwọn mẹ́jọ àbáwọn mẹ́wàá gan tá a ti rìlíìsì omi ti kú síbẹ̀ níjọ́ tí wọ́n wá lu ilé alẹ́ ni wọ́n á jẹ́ ká mọ tí a ṣe lọ́jọ́ kẹ́fí bọ̀dì wọn ṣá ó ṣe rí nù lọ́jọ́ yẹn. ẹ ṣe. ìlú ọwa onírè ìlú yìí ó ti di ahoro látàrí ìkọlù táwọn fúlàní ṣe sínú ìlú yìí central mosque ìlú nìyí kò sí ẹyẹ ń bẹ. ìlú yìí ni mò ń láǹfààní ní àárín láti wo ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ gan ní pàtó. ọmọ yorùbá nípínlẹ̀ kwara ọwá onírè lórúkọ ìlú yìí wọ́n lọ́ba wọn níjòyè wọ́n ta gbagba yíká alé wọ́n ta gbagba yíká oko àmọ́ bí ìlú yìí ṣe wà yìí ó ti di ahoro. kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ọlẹ̀ yìí tá a bá wí tán wá ní sinimá ní olóyè Sunday Igboho àti àwọn ikọ̀ ìró ẹkùn yà. ìlú nìyí tí ò sẹ́ni kankan níbẹ̀ odidi ìlú ló dahoro kò sẹ́ni tó lè dùn bẹ̀. ọwá onírè nípínlẹ̀ kwara ní ibi tá a ti ń sọ̀rọ̀ yìí òun lẹ̀ ń wò lójú móhùnmáwòrán ẹlẹ́rọ àtagbà àgbáyé tí a mọ̀ sí social media. kò sí ẹyẹ nínú ìlú yìí mọ́ o. orí bá a ṣe ń rìn ààrẹ ni kí wa wípé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàbọ̀ páropáro ni gbogbo ẹ̀ dá tí ò sí nǹkan kan tí ò sẹ́yẹ nínú ìlú. gbogbo ìlú ló dá fẹ́m tí ò sí nǹkan kan. ọwá onírè lórúkọ ìlú yìí ń jẹ́ gbogbo ẹ̀ ló dá páropáro látàrí ìkọlù táwọn ẹṣin òkọkú tí wọ́n ń pè ní bandits àti boko haram tí wọ́n ṣe lóníkálùkù fà fẹsẹ̀fẹ́ ni wọ́n júbẹ̀ ìwòrò. inú ìlú ọ̀hún láàárín yìí ilé tó wà ń bí èṣe ilé kékeré bá a ṣe ń wo ìlú ńlá ni tó sì gbòòrò. ọmọ yorùbá bá a bá wí tán bàbá mi níbo lẹ tí mo ẹ̀ sà ẹ jọ kí ló ṣẹlẹ̀ tí ìlú dá páropáro báyìí. ẹ̀yin nìkan ló kù nùlù yìí. èmi nìkan ni mo bẹ níta. lẹ́ ń bẹ níta ṣé yorùbá ni yín ni. yorùbá ni. yorùbá kí wàá ló ṣẹlẹ̀ nùlù yìí. wọ́n ń ronú ní gbogbo wọn. wọ́n ń ronú. àwọn wo ló ń ronú. gbogbo àwọn èèyàn. àwọn èèyàn. àti yorùbá àti haúsá gbogbo àwọn haúsá gan torí ẹ kó lọ. kí ló ṣẹlẹ̀ tán fi kó lọ. kò sí àwọn yorùbá tí wọ́n mọ̀ tajà wọ́n mọ̀ tajà ní ọ̀dọ̀ wọn lẹ́mọ̀ rajà oní haúsá ti kó lọ tiwọn. wọ́n kó wọn lọ wọ́n jí wọn kó lọ. wọ́n wí wọn kó lọ ìlú wọn padà. ìlú wa ti dá. ìlú wa dá ní kùn án ní wọn sọ̀rọ̀. ọ̀dà yóò rọrùn ẹ ti rí ẹni tó kù nínú ìlú bí làákà ìwọ́n ṣe mú fáfá sí ẹ ti rí pé kò séyàn kankan nínú ìlú ọkùnrin tá a rí yìí kò jọ alámùdí àwọn nìkan ni wọ́n kù nínú ìlú kẹ́ lè mọ̀ pé kì í ṣe pé àgbélẹ̀rọ bá a ti ń bí wọ́n lórí ni wọ́n ń wírù ni wọ́n ń san kan míì ẹni ẹyọ kan tí mo bá pàdé nínú ìlú nìyí láti bá a ṣe ń rìn káàkiri ìlú ló ti dáwóró yìí o ìlú ló ti dáwóró yìí o ọwá onírè ló dáwóró yìí tí ò sí ẹyẹ ń bẹ gbogbo ilé ló ti wú kókó bá a bá wí tán ọmọ yorùbá ẹjẹ apagbára pọ̀ ká pàmò pọ̀ ká pèrò pọ̀ ibi wọn forí àwọn baba ńlá àwọn kan sọlẹ̀ sí ni ò sẹ́nì kankan ń bẹ mọ́ yìí kódà bá a ti ń rìn gbogbo ọsàn tí oníkálukú gbìn síwájú ilé ló pọ́n síbẹ̀ tí ò sẹ́ni tí ó mú tí ò séyàn kankan ọwá onírè nípínlẹ̀ kwara la wà yìí ẹ̀rí gbogbo ilé bó ṣe gba kókó agboolé oníkálukú wọn ti di ohun àmúpìtàn àmọ́ báwo ni ò ṣe nídà àwọn àmúpìtàn à ń ké síjọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ kwara wípé ọwá onírè odidi ìlú ni o tó sì ní ọba aládé ọwá onírè ló di ìlú tó di àwòrò tí ò sẹ́yẹ ń bẹ̀ mọ́ yìí ibẹ̀ la wà yìí ẹ wò ó ọsàn ló ti pọ́n sórí igi tí ò sí ọkọ̀ kan rèé gbogbo ilé ló lọ jáàntì rẹ̀ yìí iná wà ń bẹ̀ o tábà ní bóyá inú igbó ni ẹ rí
iná rèé o àwọn lẹ́nìí tí ò sẹ́nì kankan bẹ̀ àwọn sàn pọ́n sórí igi wọn ò rẹ́ni mú odò olóko òróko olódò ò lè rodò ọlọ́mọ ń ṣàfẹ́kù ọmọ rẹ̀ ìdílé wa ń parun lónípò òjìpò ọmọ Yorùbá ẹ dákun ẹ jẹ́ á ronú o àbọ̀mí rèé ọwọ́ onírè lórúkọ ìlú yìí ń jẹ́ ó dàbọ̀. pẹ̀lú ògbà ọlọ́ẹ̀sẹ̀ méjì ní pẹ̀lú àwọn ẹ̀ ní fọdàkọ ẹ̀ lágbára ọlọ́run ẹ̀ máa lọ́rùn ẹ̀ ló ń ṣe ilé ẹ̀fọ́ tí ó sọ gbogbo ọba tó ń lò náà àti ìwé àtàwọn èèyàn ní ẹ̀ ní fọdàkọ ẹ̀ ẹ̀ ní ìlú pẹ̀lú àwọn àrà tí ó kọ ilé ẹ̀sà ní òkè ọ̀rẹ́ àti ìgbésẹ̀ tó ń lò ẹ̀ tó ṣe wá láti bí ìjẹ́ ẹ̀ pé kágbà ilé àmì àti ẹ̀ káàbọ̀ sí òkè ọ̀rẹ́ o ẹ̀ àkí ìlú àlàáfíà. Ọlọ́run ọba tó ní ayé ọba tó lọ́rọ̀ ọba tó ní gbogbo agbára lọ́dọ̀ òun lọ́ba tó ní ààbò òun lọ́ba tó ní sàbò fẹ́dà ọba tó ní kí wà lọ́dọ̀ ènìyàn lẹ́yìn náà wọ́n wá kí bàbá Bọ́lá Ahmed Tinubu torí pé bàbá pírẹsidẹ́ǹtì ni Ọlọ́run lò tí mo fi lè wá sí òkè ọ̀dẹ nílùú tó bá jẹ́ wípé Ọlọ́run fún àwọn ìjọba tàná àwọn ìjọba báńdíìtì àná àwọn ìjọba kírímínà tàná tó bá jẹ́ wípé Ọlọ́run fún wọn ní agbára lórí ìyẹn ohun táwọn ìgbọ̀lá máa wí àwọn àdúgbò Ọlọ́run tí ó garanti wọn fún mi orúkọ Ọlọ́run garanti wọn ni mo dẹ̀ ní pé tí àsìkò ikú ẹ̀dá bá tó ẹ̀dá máa ń kú nígbà tó lọ́run lọ́jọ́ kú ìpè àṣìwà ṣùgbọ́n àwọn bàbá mi tó jókòó yìí wọ́n ní tẹ́nìkan bá di ọ̀lọ́jà ẹnìkan ní ọ̀tún. Buhari ó diyọ̀ wọ́n fẹ́ da iyọ̀ yẹn wọ́n fẹ́ sọ ọ́ dòkú ṣùgbọ́n adúgbò fọlọ́ pé bàbá Tinubu àwọn tó iyọ̀ yẹn bàbá wa tún iyọ̀ yẹn lásán ó tún rọ iyọ̀ yẹn lágbára fọlọ́ jẹ́ mi wọ́n gùn lẹ́yìn náà ó fi bàbá wa ọba àlú Ìlọrin ẹ̀ bá ń ṣe ṣé òfin àná. wọ́n fi bàbá yẹn olùkí gbogbo ọba pátápátá ti bẹ ní ìlú Kwara Ọlọ́run lè jẹ́ kí ẹ bá ṣe kábíyèsí Ọlọ́run lè jẹ́ ọ̀tàkì fún wọn. Mo kí gómìnà Kwara State bàbá wa Abraham Abrasa kọ́lọ́ ọmọdé kí wọ́n tẹ̀ torí pé tí wọn bá báyìí gba security rẹ̀ kù àlè wá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa Ọlọ́run bàjọba wọn jẹ́ ó fi dájúdájú pé wọ́n fẹ́ràn mẹ̀kúnnù wọ́n bẹ̀ fẹ́ràn àwọn tí ó dìbò fún wọn òun náà fi fà ìgbà ní kékeré wa tó a kí gbogbo ọlọ́pàá pátápátá ti bẹ Nàìjíríà ó kí director of SS gbogbo SS pátápátá sójà ni o civil defence ni o àwọn security guard forest guard ni o vigilante ni o ọ̀tá àwọn ọdẹ ìbílẹ̀ mo kí gbogbo yín mo kí Ọlọ́run ò ní jẹ́ kí ẹ sì ṣe ní fọwọ́ bandit torí gbogbo ìta àlèwá bí inspector general police ọba fọwọ́ sí àlèwá bí director of SS ọba fẹ́ kò ní rọrùn basic of staff ọba fẹ́ kò ní rọgbọ adúpẹ́ pé nígbà bàbá Tinubu ti fọwọ́ sí gbogbo ọ́fíìsà náà gbọ́dọ̀ fọwọ́ sí Ọlọ́run ní dọ́wọ́ bàjẹ́ fún bàbá lẹ́kẹ̀ẹ́ lẹ́yìn náà mo kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ̀ jókòó bàbá pa mílíọ̀nù lẹ́ẹ̀kan bàbá wa ní Sunday ọ̀gá wa mélòó lára mi bàbá Ọlọ́run jẹ́ kí n dàgbà tó yín Ọlọ́run jẹ́ kí n tó yín Ọlọ́run jẹ́ kí n tó yín àwọn akíkábèsí wa bàbá wa tí wọ́n jẹ́ olórí wa ní òkè ọ̀dẹ́ ní ẹ bá ti kábèsí wa.
wá sí Kwara tó dé òkè ọdẹ ní nǹkan ti ṣe tó pọ̀ jù tọ́lọ̀ wọ̀n ní dárí wẹ̀ mọ́ àìmọye àwọn ọmọ ogun wa ni wọ́n kojú ìjà ń bí adúgbò bọ́lọ̀ ń pé ogun ògbélu òkè ọdẹ lọ ogun òní gbèmí lọ láyá àdè ní rí wẹ̀ mọ́ ọlọ́run ṣe láti wọn wọ́n á fi àsìkò yìí òtún dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run nífẹ̀ẹ́ yín wíwá tí mo wá bí mo kẹ̀ wò pé mo wá lọ́ọ̀tì security ìlú ẹ̀kọ́ ilé ìtí àfi bàbá onígbè àfi sin olórí wa ní ìpínlẹ̀ Kwara ń bí so gbogbo àwọn ọmọ bọ́dẹ̀ security wa wọ́n láti máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá DSS vigilante civil defence forest guard hunter ọdẹ ìbílẹ̀ so pé àgbájọwọ́ la fi ń sọ̀yà ẹni pé ẹyin bàbá wa ní àjèjì ọwọ́ kan lè gbẹ́rù ìdílé ṣùgbọ́n tá a bá mú odidi ọwọ́ tá a bá bọ́ gbàǹdì tá a fún pọ̀ èyí ò ní lè sẹ́ so ẹyin tẹ wá jẹ́ brọ́dà mi tẹ jẹ́ sísà mi tẹ jẹ́ mọ́mì mi tẹ jẹ́ aráàlú ẹyin lẹ níṣẹ́ tó pọ̀ láti ṣe tẹ bá lọ sóko tẹ lọ sódò tẹ bá ti kó fìrí ẹni tẹ mọ̀ pé lè yí sára wa ẹni láti tètè jẹ́ kí àwọn security wa gbọ́ torí pé anybody tá a bá ti múnú pé tó pè bọ́ lọ́wọ́ ohun tó ń fi bọ́ sí àní bí ọ̀pọ̀lọpàá a máa clear ẹni. any bandit mo tuntun sọ èmi fi ń da yín lójú èmi àti sọmọ aládùúgbò any bandit tá a bá mú yà clear ẹni. kò sí pé àwọn bandit àwọn amúnà ọlọ́pàá àwọn amúnà tá a bá ti mú bandit pẹ̀lú bọ́ lọ́wọ́ ẹ̀ a máa clear ẹni. bí o ṣe rí nìyẹn kò dẹ̀ síbẹ̀ nìkan kan bí wa torí pé tó gbẹ̀bọ̀ lọ́wọ́ wa bá wa ní òlu wa tó gbẹ̀bọ̀ wá sínú oko wa tó gbẹ̀bọ̀ wá sínú oko wa ọ̀fẹ́ pa wá ni àwọn náà yẹ kẹ́ máa clear ẹni tí àwọn tó bá ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ tó jẹ́ Fúlàní lọ́mọ Nàìjíríà jọ ni wa àti dára àti pọ̀ àti wò papọ̀ àmọ́ wa àti dapọ̀ Ọlọ́run ló lè bá wa yẹn dú ẹ̀ àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ mo fọlọ́ ń bẹ̀rẹ̀ security wa ẹ mọ̀ ṣe kankan fún wọn tẹ́bá rí pé eléyìí ṣiṣẹ́ àìdá ń dáná ní o ó ń ṣiṣẹ́ àgbẹ̀ ní o ó ń ṣòwò ní o tí ọba ti ṣe burúkú ẹ̀pínlẹ̀ kọ̀ mọ̀ ṣiṣẹ́ awọ́lá nílùú wa àwọn èèyàn tí wà náà ń bẹ lọ́dọ̀ wọn lọ́hùn táwọn ṣiṣẹ́ àgbọ̀dọ̀ ṣe tribalism ọba àmọ́ ta Nàìjíríà lò so ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ mọ́ tẹ́ bá ti fura sí pé eléyìí kó dà bọ́jọ́ ọmọ òru náà lọ́jọ́ ọmọ Yorùbá ká bá fura sí pé ń gbàbọ̀dẹ̀ ilẹ̀ ó mú. bọ́ bá jẹ́ ọba àlú tàbí jòyè tàbí olóyè ìlú kan tàbí ọmọdé ni tàbí àgbà tó bá ń gbàbọ̀dẹ̀ fúlù ilẹ̀ òun gbogbo wọn. àbáfà yóò fún ọjọ́ èmi àbáríkà ń pé àbáríkà àwọn ẹ̀mí tó ti gbọ́ àbáríkà àwọn ẹ̀mí tó ti lọ àbáríkà ẹni tí òun kẹ̀kọ́ ẹkún wọn ti kú tó ní plan tó gbèsè ayé tó jáde láyé lójijì gbogbo ẹnikẹ́ni tí bá ń gbàbọ̀dẹ̀ fúnra Yorùbá yóò parẹ́ lójijì. èmi ṣe ń ṣe èmi dẹ̀ nígbàgbọ́ pé ọba tó ní mí òun ló fi ẹ̀rù sí mi lára mo dẹ̀ nígbàgbọ́ pé ìwọ tó bá ní pé kí ni mo fẹ́ ṣe pé mo ń jánu ni tó bá pàdé mi wá sáré. ìwọ tó bá ní ẹnu ni mò ń ṣe ìwọ pàdé mi ìwọ dá mi lọ́nà ìwọ dá mi dónú kó ìwọ dìtọ́ àwọn fámìlì mi ló gbé ti má bà mẹ́ ìwọ ìfọ́ kàbọ̀ ọlọ́run ló bàjẹ́ fún yín. gbogbo wàhálà tó ti lọ́nà ìlú òkè ọdẹ ọlọ́run ló padà mọ́. láàrin wa ń bí àwọn èèyàn bíi ọ̀tá àdúnà wà ń bẹ̀rù. ṣùgbọ́n ọba tó nílùú torí pé ọba kan ló nílùú tàwa òun Olódùmarè ọba tó tẹ̀wé tó dá wa sí. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti gbọ́ nígbà tí mo fẹ́ wá wọ́n ní Sunday Igboho tó wá yóò mọ àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n mọ bá mùsùlùmí ká wọ́n mọ ní rọ̀ọ̀ èmi gangan àfa àlàbí èèyàn mi ni ó wá ń sọ pé Igboho tí mo mọ èèyàn mi ni Igboho Christian ni mí àwọn babaláwo làwọn bàbá mi tán fi mi èmi èmi tẹ́ ń wò yìí èmi mọ̀ ń sí bẹ́rẹ́ bẹ́ẹ̀ báyìí pé mo wú oògùn gbàdí kankan ní bẹ́ẹ̀. wọ́n bí mi sí tọ́ mo sì ka báyìí dáadáa bíbélì ní kò sọ tó ń bà mí lẹ́rù ó ní ẹ̀rù kò sí nínú ọkàn mi ó ní pẹ̀lú pé kí o kó àǹbẹ̀ láàyè ó ní iwájú mi Olúwa ń ṣe ààbò fún mi ẹ̀yìn mi
olúwa ń ṣe Christian ni ọgbà Jésù lọ́wọ́ second wife ni alájà rọ́pò tó yọ̀ sí Christian lòun èmi náà lè rí èmi àmọ́ lọ tọ́sí nígbà tí máa ráyè tí egunlé àwọn bàbá mi bá jáde nígbà tó wà ní ọ̀rẹ́ bí èmi sí ayọ̀ gbé bàbá rẹ̀ ìyá ní mọ́sálásí náà táwọn ẹ̀sùn bẹ̀ torí pé Ọlọ́run náà ní ìyàtọ̀ ọba tó ní mí ó sọ fún mi pé àti mùsùlùmí àti Christian àti oníṣẹ̀ṣe nǹkan náà ni wá mistake ni à ń ṣe Olódùmarè náà lájọ ń pè kí la fẹ́ wá mọ bára wa jà fún àwọn bàbá wọn jẹ́ pé wọ́n mọ bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n mọ kàwé oríṣiríṣi Kùránì wọ́n lọ fàbọ̀ fún lùlù àwọn pásítọ̀ náà mọ dìde tó Olúwa wọ́n mọ wá náà àwọn babaláwo náà mọ sọ pé Olódùmarè mọ́jú orí bẹ́ẹ̀ dàbòbò wa Ọlọ́run sì dàbòbò wa mo dúpẹ́ gan tó tí a bá ti kúrò ní ìnígbà yẹn lákòókò torí pé a sì máa dé baba ńlá yẹn mo ṣàdéhùn pé ibi tá a bá lè rìn dé àdì baba ńlá tó wá jà gbogbo ńlá bá láì dé àdì. àtẹ́gbẹ́ pé ẹ̀yin bàbá wa ní ọmọ bàbá wọ́n ní ilẹ̀ òní sú kí ọmọ ìgbòho mọ́ rìn. ìjọba sì kú ọlọ́run ọmọ ara ohun tá a wálé ayé wá ṣe ìbílẹ̀ là ń ṣe. bàbá ló àpò báàlì àpò àtọ́jẹ́ pé nígbà tá à ń bọ̀ ní ayé àwọ̀ wa àwọ̀ nǹkan wa gbogbo nǹkan yòókù owó ni ilé ni abaláyé ni ó tọ́ da jù ní pé ká fi orúkọ rere lélẹ̀ ohun tẹ̀mí dẹ̀ nígbàgbọ́ ni pé ẹ wo èrò sí ẹ wò. àwọn náà là ń dìbò fọlọ́sẹ̀lú tí a bá ti sọ̀rọ̀ fún wọn tí ojú ọba ti ṣe àwa ìgbà tẹ́mi ti bá wọn sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ní Sunday ọmọ Yorùbá ni ẹ ìran Yorùbá ti là rèé dídé wọn bá tọ́ bá lè ṣe fáwọn fámìlì ẹ bàbá Tinubu ní Yorùbá ni ẹ àbùtọ́ bá lè ṣe fáwọn fámìlì rẹ lórí ọ̀rọ̀ bá ní ìtọ́ náà wọ́n ṣe sọ pé àtúndì ìdí àṣẹ kankan máa ń rìn kankan àṣẹ ti wọ́n lókè ọlọ́run tó bàjẹ́ fún bàbá Tinubu ọlọ́run ti kí bàbá yẹn parí láyá ọlọ́run tó wà kọ́mọ́ lọ́ta tó bá wọn ta bàbá Tinubu ọlọ́run pa ọ̀rẹ́ lọ́sí ọ̀tá náà lé bàbá yẹn ọ̀tẹ́ yìí àtàtà mọ́ọ̀sì àtọ̀tá àwọn Yorùbá tí wọ́n bínú bàbá Tinubu ọlọ́run pa ọ̀rẹ́ so mo dúpẹ́ gan mo dúpẹ́ lọ́gbà aráàlú mo fi ń dá yín lójú pé mo wà pẹ̀lú yín ní gbogbo ìgbà àwọn tá a bá sí kọ́tù wa kan wà mí wọ́n máa wà pẹ̀lú tí wọ́n bá ṣe nǹkan tó bá fẹ́ rújú òní máa wá inú gbogbo tó bá rí wọ́n wà tí ò bá tó bá dé kájọ lọ mo fún mi lọ́wọ́ màá wá jọ wọ bẹ́ẹ̀. ó ṣáà ẹ má bínú kí n tó gbàgbé ìyá kan bẹ ìyá Àdìsá ọwọ́ Canada orúkọ rẹ̀ jẹ́ Yorùbá Wuyì Yorùbá Wuyì yẹn mi ò rí rí kò rí mi rí ṣùgbọ́n ó lè ṣe ní tìtorí ìbò mi ò mọ̀ rí ọkọ ẹ̀ mi àti ẹjọ́ rẹ̀ ọ̀rẹ́ mi báyìí lọ́kọ̀ ṣùgbọ́n òun gangan ó fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra mi ò rí rí Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fẹ́ dà ó wá fẹ́ràn mi débi pé ìgbà tí mo pè é sí pé a ti ra epo 2.something million ó ní send account number ohun tó ń lè lu wọn sẹ́lẹ̀ wọ́n ní mo jẹ́ yẹ ó lóun ìyá Àdìsá ẹ mọ bá mi ṣàdúrà fún ọlọ́mọ ìjọ parẹ́ ọlọ́mọ pa Yorùbá Wuyì yẹ ẹni pé nígbà tó ṣẹlẹ̀ lójú ọdẹ ó sunkún lórí program ó bínú gan ó faraya débi pé àwọn ọ̀gá ń gbèsè pé ó ń bú gọ́vnà èmi ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ tó fi ń bú gọ́vnà ìjọ yẹn asọ́mọ òkè ọ̀gbẹ́ni nígbà tí wọ́n ṣe wèrè ń gbòòrò èmi náà faraya mo bínú lọ gbòó pẹ̀ kọ́ ọmọ ọ̀gbẹ́ni ní ó kọ̀ owó wọn lè ń jẹ́ wọ́n ní mo fún wọn ní wákàtí ẹ̀kọ́ pé ó ṣe dáadáa ọmọ wọn sí. Bínú àlọ́ pé tí wọ́n bá ti di gidigidi bàbá wa rẹ̀ àwọn ikọ̀ mọ́nà pgn ní gbogbo Kwara State ọmọ Kwara náà ni wọ́n ẹni pé kí n ṣe mi nìkan ló kú la àwọn náà ń kú wọ́n yàtọ̀ sí lèmi rẹ̀ àwọn pàṣẹ wọn báyìí ọlọ́run ìjọba ìjẹ́ fáwọn náà wọ́n dẹ̀ dúró ti wà tánẹ́tà tó dé láti lọ káàkiri everywhere wọn ò sọ rárá so but sẹ́mọ̀ ọlọ́mọdé ká wà àti wọ́n sẹ́mọ̀ tó wọ́n lè ṣe but wọn ò ní support government èmi sọ fún wọn pé èmi ó try torí pé government Kwara bàbá dáadáa ni màá rí pé mo ṣe wọn ní káwọn ọmọ ọkọ ọkùnrin wa ká lè lọ ṣàṣeyọrí ẹ̀sìn ìlú lẹ́nu. nígbà tí
Sunday Igboho máa sọ̀rọ̀ lọ́wọ́ ni bàbá tó bí Ẹlẹ́sà àti ìlú Òkè Ọdẹ lẹ́yìn ni wọ́n wọlé tó wá kí bàbá bí a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ Ẹlẹ́sà náà wà pẹ̀lú wa báyìí tí wọ́n rí gbogbo tó ń ṣẹlẹ̀ báyìí wọn kàn sí pẹ̀lú wa nínú ara ni wọ́n wà pẹ̀lú wa nínú ẹ̀mí bí tí bàbá wà kọ́nà máa bá wa sọ torí ìjọba àsìkò ó wù wá jábà wà pẹ̀lú wa lòdì fún àwọn èdè yìí kí olóyè wà pẹ̀lú wa àmọ́ wọ́n ní kò ní tí wọ́n lọ tó torí ìjọba àsìkò à ń pè láìpẹ́ fún TJ gas tí wọ́n jẹ́ ìjọba láti bá òbí ọba sí lọ. Èyí tí akẹ́kọ̀ọ́ fẹ́ sọ fún Igboho sá. Mo ní pé nílẹ̀ wa ní èrò ẹ̀kọ́ ó sì jẹ́ tuntun afẹ́ká ní France ìlú wa. Sókè ní ẹ̀sùn pẹ̀lú ọgbọ́n tí ìjọba sọ̀tọ̀ la máa lọ jẹ́ ìlú àwọn sọ̀rọ̀ àwọn ọmọ wa tó ń gbé ìlú kó wà ní wọn máa bá iṣẹ́ ìlú ṣiṣẹ́ láì ní bá wọn. Òkè Ọdẹ Òkè Ọdẹ Òkè Ọdẹ kájọlá kájọ lówó lórúkọ gbogbo ọmọ ìlú Òkè Ọdẹ látòrí ọba wa Ẹlẹ́sà. Kábíyèsí o kábíyèsí o àti ọ̀gá wa gẹ́gẹ́ bí ọ̀gá ṣe sọ olóyè Sunday Igboho adúpẹ́ púpọ̀ fẹ́ wà láàrin wa adúpẹ́ àkòrò rọrùn láti ànátẹ́tì dé ìpínlẹ̀ Kwara ní òrùkọ́ ẹ̀ tí sùn bẹ́ẹ̀ lọ káàkiri torí àlàáfíà wọn àbídà ọ̀rọ̀ máa jẹ́ fún yín adúpẹ́ púpọ̀ nílùú Òkè Ọdẹ ló pọ̀ nínú wa gẹ́gẹ́ bí orúkọ wa káàsì àgbẹ̀ káàsì ṣe iṣẹ́ ọdẹ tó àfẹ́ aṣọ yìí pé a ní àwọn ọmọ tọ́jú ọdẹ tí wọ́n lè darapọ̀ mọ́ ní fún ètò ìdìbò wọn. Lọ́sì ṣe dáadáa lágbára Ọlọ́run àti Ọlọ́run ọba yóò máa bá a fi ìsọ ẹ̀sẹ̀ yín ẹ̀sẹ̀ yín. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.